àdìtú nìyọ́ ó ṣe túwò kárí ayé làwọn ṣẹ́ ìyanu rẹ̀ fi hàn àwọn ṣẹ́ ìyanu àtàrà tó o ṣe àwa márùndín ni ó kọjá òye ènìyàn ó kọjá ohun tí ẹnu lè sọ ọ́ tán Bàtímíù afọ́jú ọ̀làjú rẹ̀ lọ́gán lórí ìran obìnrin orísun ẹ̀jẹ̀ fọwọ́ kan iṣẹ́ sí aṣọ rẹ̀ orí ìmúláradá pápánjó ìgbẹ́ òsìrún ó jọ mí lójú gidi gan ẹni mẹ́ta lajú sínú iná ìléwu wọn di mẹ́rin wọ́n tún yọ fanda nínú iná yé ó lànà sínú òkun pa láìlo katapila àwọn ọmọ Ísírẹ́lì kọjá àwọn ọmọ Fáráò ṣègbè sínú òkun pupa ó mú omi jáde láti inú àpáta pẹ̀lú ọ̀pá Mósè iṣẹ́ ìyanu ló jẹ́ ẹja wẹ́wẹ́ méjì pẹ̀lú iṣu àkàrà 5 ló fi bọ́ àwọn ènìyàn 1,000 mi ò rírú ẹ̀ rí ó jí òkú ọjọ́ kẹrin Lásárù dìde obìnrin opó Náínì ó jí òkú ọmọ rẹ̀ dìde abirùn tó wà létí omi fọ́dún méjìdínlógójì rí ìmúláradá látọwọ́ rẹ̀ ni àwọn adẹ́tẹ̀ rí ìmúláradá iṣẹ́ rẹ̀ ni ó ṣẹ̀dá omi òkun àtòsàkòsẹ́ni tó mọ̀bi tó parí sí òun fi iṣẹ́ ìyanu rẹ̀ hàn àwọn sáyẹ́ntìsì wádìí òun òbí Ẹ́sítérì ọmọ ẹrú dàyàbá Hánà àgàn ọdọlọ́mọ méje Jábésì ọmọ ìbànújẹ́ dolóríire Òbèdéódómù dọlọ́rọ̀ láàrin oṣù 3 ó sọmi di wáìnì ó mówó jáde lẹ́nu ẹja orí lórí omi láìrí owó wèrè Gádárà sàn ohun àwọn aláìsàn tó wà ní Jẹ́nẹ́sárẹ́tì sàn ó kọjá ọgbọ́n orí ènìyàn ọba tó ń dè tí kò sẹ́ni tó lè tú ọba tó ń tú tí kò sẹ́ni tó lè dè níyàn àdìtú ńlá o àdìtú Olódùmarè mo gbóṣùbà fún wọn Ọlọ́run tí gbogbo ayé ń sábà ẹ̀bùn Olódùmarè gbóṣùbà fún ọ Ọlọ́run àdìtú.